nísìn abẹ́rẹ́ ṣé bẹ́yìn lẹ́ ń sọ pé ẹnìkan wọ́n fẹ́ gbé wálẹ̀ tí wọ́n dẹ̀ rí lọ́wọ́ ẹ̀ tán dẹ̀ kó fún un ṣé bẹ́yìn ń dìfẹ́ǹdì abẹ́ ẹ̀ mọ́ dìfẹ́ǹdì ajígini ìwọ tó ń sọ̀sọ́kúsọ lẹ́nu kí Saheed Osupa wá tọrọ apọ́lọ́jì lọ́dọ̀ ta ni tí ẹni tẹ́ ń dìfẹ́ǹdì ò bá tọrọ apọ́lọ́jì Saheed Osupa ò ní tọrọ apọ́lọ́jì Portable Ọlálọ́mí ẹni ò gbọ́dọ̀ gbé lọ Mọ́kà kó gbé lọ Saudi olóòṣà ń bẹ Saudi tí ń lọ Mọ́kà kìrìsìtẹ́nì ń lọ Mọ́kà láti bíbáyìí láti Nàìjíríà gan àwọn ẹlẹ́bọ wọ́n lọ ṣe ájì olórin ni nà án ẹ̀yin tẹ́ ẹ̀ ṣolórin àáfàá lọ́sàn-án nǹkan míì lóru kí ló dé Saheed Osupa ò ní tọrọ apọ́lọ́jì Saheed Osupa o gbọ́dọ̀ ṣe apọ́lọ́jì fún anybody o jẹ́ anybody ní apọ́lọ́jì Saheed Osupa Saheed Shittu òun gan sóògùn tí ń sọ pé olórin ò dáa ṣé bí ọ̀dọ̀ Saheed Osupa ló sá lọ pé kán máa bẹ́ẹ̀ bẹ bàbá ń Bariga Saheed Shittu tó wá jẹ́ pé wọ́n ló ń sọ pé ńgbà náà orin ò dáa kinní kan wọ́n wọ̀ ná ṣó ní kọ́kọ́rọ́ àlìjẹ́nà lọ́wọ́ ni Kamilu orí rẹ̀ ò pé mẹ́bẹ́ yìí lẹ́ ń dìfẹ́ǹdì ológun ní ìsìn abẹ́rẹ́ ṣé bẹ́yìn lẹ́ ń sọ pé ẹnìkan wọ́n fẹ́ gbé wálẹ̀ tí wọ́n dẹ̀ rí lọ́wọ́ ẹ̀ tán dẹ̀ kó fún un ṣé bẹ́yìn ń dìfẹ́ǹdì abẹ́ ẹ̀ mọ́ dìfẹ́ǹdì ajígini ìwọ tó ń sọ̀sọ́kúsọ lẹ́nu kí Saheed Osupa wá tọrọ apọ́lọ́jì lọ́dọ̀ ta ni tí ẹni tẹ́ ń dìfẹ́ǹdì ò bá tọrọ apọ́lọ́jì Saheed Osupa ò ní tọrọ apọ́lọ́jì bẹ́ẹ̀ mo sọ tó bá lè dogun kó dogun tó bá lè dogun kó dogun gbogbo ẹ̀sà ká máa ń jẹ́ ni gbogbo wa lájọ́ lóògùn ẹ̀yin ó máa lo oògùn ẹ máa lo àdó ẹ máa lo àfọ̀ṣẹ ẹ wà máa ní àlágbájá ẹ má ṣe báyìí ẹ má ṣàwo Saheed bàbá Aláàfin ò gbé ọwọ́ inú ilé awo ni ṣé bàbá Aláàfin ò gbé ọwọ́ inú ilé awo nígbà tó fi ń bú àwọn àfáà Ìlọrin ṣé bí Sunday Igboho ló sìn ọwọ́ lé awo ó gbé ọ lọ sọ́dọ̀ bàbá Lámìdí kan tó kù Saheed obìnrin aláwo tí tó ló ń ṣe tó ló ń sọ orúkọ ọmọ ṣé báláwo ni Ṣàkì ló fi kọ́rùn tó sì gbọ́mọ fún ọ tó sọ ọmọ lórúkọ ìlú èbó tó wà yẹn ó mọyì obìnrin tó fi gbàwé ni láìso igi Kamilu ṣẹ́lu tó wà yẹn ṣé Mọ́kà ló wà ní ṣé Saudi ló wà ní èyí tẹ̀lé oríṣiríṣi káàkiri lẹ́lẹ̀ ẹ wàá máa fọwọ́ lálẹ̀ fún Saheed Osupa Kamilu irọ́ ló pa Saheed Osupa ò ní ṣe apọ́lọ́jì fẹ́ ní bòdì ibi tẹ́ ẹ bá yẹ gbé lọ ẹni tẹ́ ń dìfẹ́ǹdì tẹ́ ẹ lè perí àdó tẹ́ ẹ perí tọ́mùtọ̀mù lónìí ibi tẹ́ ẹ bá ti rí ipò gba 36 million afẹ́mọ̀ àwọn sì sọ bí àdó ṣe dọ́wọ́ wọn á sọ fún yín orí yín ti burú àtàlẹ́fẹ́ halẹ̀ mọ́ lórí kínní Saheed Osupa ò bú Kùránì mùsùlùmí ni kí lẹ fẹ́ ṣe fún Ghana kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe fún olórin ni nà án ẹ̀yin tẹ́ ẹ̀ ṣolórin àáfàá lọ́sàn-án nǹkan míì lóru kí ló dé Saheed Osupa ò ní tọrọ apọ́lọ́jì ǹjẹ́ gbọ́ ẹ̀ tó ní Sego gbọ́dọ̀ gbé Portable Ọlálọ́mí ẹni ò gbọ́dọ̀ gbé lọ Mọ́kà kó gbé lọ Saudi olóòṣà ń bẹ Saudi tí ń lọ Mọ́kà kìrìsìtẹ́nì ń lọ Mọ́kà
Amẹ́ríkà láti bíbáyìí láti Nàìjíríà gan. Àwọn ẹlẹ́bọ wọ́n lọ ṣe ájì. Tó náà bá gọ̀ ṣiṣẹ́ Ọlọ́run lára rẹ̀. Ọ̀gá rẹ̀ náà ti ṣe tó jù bẹ́ẹ̀ lọ ségò. Tó o bá ṣe eléyà jẹ́ pé òun wojú kó tó ṣoore ni o. Tó bá ń dá àwọn kámílù ẹlẹ́nu gbòtìlà tó bá fẹ́ lọ Sáúdí tètè bá wa rán lọ Sáúdí kó ṣẹ́nu ẹ̀ ní lákìbù. Ǹjẹ́ gbọ́ wọn ò bí wọn dáa. Ká ní kí Saheed Osupa wá tọrọ apọ́lọ́jì irọ́ ni kò lè ṣẹlẹ̀.